Ẹ jẹ́ máa kí gbogbo wa wípé a máa tún kú dédé àkókò yìí. Ẹ̀yin tí wà níkànnì Olómi Ọgbọ́n TV, a kí yín, a lù yín lọ́gọ ẹnu, a sì dúpẹ́ pé òkun lọ́wọ́ yín fún gbogbo ìfẹ́ eléyìí tí ẹ ní sí wa. Eléyìí tí ẹ ń bá wa fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section ní gbogbo ìgbà yẹn tí ẹ sì ń lò wá lọ́gọ ẹnu lórí ìpè lórí WhatsApp. A dúpẹ́ pé òkun lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ tí mọ̀ wípé bí àwọn kan bá ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí, òun náà ni a máa gbé wá fún yín tí a máa ń jẹ́ kí ẹ mọ̀ bí nǹkan bó ṣe lọ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Lágbára ṣe Èdùmàrè, orílẹ̀-èdè yìí ò ní bàjẹ́ bẹ́ẹ̀ sì ré ẹ̀yà Yorùbá kò ní dàrú láṣẹ Elédùmarè. Ẹ tún wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan, ẹ jẹ́ tún gbé yín débi àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní kò pẹ́ yìí àti lórílẹ̀-èdè Nàìjíríà. Tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ bá wa share, ẹ bá wa fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ̀yin tí ẹ bá fẹ́ gbé ìpolówó ọjà wa, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yìí. Ẹ jẹ́ kí a jọ sọ̀rọ̀ tàbí kẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ alátagbà ti WhatsApp. Kájọ dúnàádúrà ń bẹ̀. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, òye nẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn sì ń pè mí. Ọmọ ara ìkíni mi, màjò méjì, ọmọ orin sì ni ẹ̀kọ́ kì í sì nìyàn. Ẹ wo àwọn alálẹ̀ ilẹ̀ yìí, ká gbà pé wọ́n ti ń jà fún ilẹ̀ Yorùbá. Nítorí pé ní Benue, àwọn Fúlàní darandaran wọ́n dá wàhálà alẹ́ ń bẹ̀ tó jẹ́ pé wọ́n gbẹ̀mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ṣùgbọ́n ní on the 21 ìjẹta, ọjọ́ Saturday, ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta tó jẹ́ wípé àwọn alálẹ̀ ilẹ̀ yìí tí wọ́n jà fún àwọn àgbẹ̀ afokùsọ̀rọ̀. Agbègbè kan wà tí wọ́n máa ń pè ní agbègbè Alábàtà lọ́nà FUNAB, ilé ẹ̀kọ́ Federal University of Agriculture, Federal University of Agriculture of Nigeria, UNAB tẹ́lẹ̀ tó di FUNAB. Àwọn Fúlàní wọ́n ti máa ń fojú àwọn àgbẹ̀ rí èèmọ̀ ńbẹ̀. Tẹ́ bá rí agbègbè tí mò ń sọ yìí, tẹ́ bá kọjá FUNAB díẹ̀ síwájú lọ́nà gbogbo àwọn ọ̀nà Alábàtà, ibi tá a dé ibi tá a mọ̀ ni. Àwọn Fúlàní wọ́n ti dominate ibẹ̀ yẹn. Tẹ́ bá rí ilé tí Fúlàní kọ́, Fúlàní wọ́n ti ń fẹ́ obìnrin Yorùbá nígbà tó náwó lọ́wọ́. Ohun gbogbo tó bá ṣe ń bẹ̀ yẹn, àṣegbé ni o. Wọ́n pa àgbẹ̀ àpadé bíi wípé àwọn aráàlú wọn lè sọ̀rọ̀ ni. Àpadé bíi wípé kò sẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò ni. Wọ́n ṣe bó ṣe wọ́n gbàjọba ní gbogbo agbègbè yìí. Tó ń yani lẹ́nu ní oṣù tó kọjá, àbíbẹ̀rẹ̀ oṣù yìí náà ni. Èmi àti àwọn èèyàn kan tí wọ́n ń gbé lágbègbè yẹn tí wọ́n wá sí ìgboro tàjọ ń sọ̀rọ̀. A ti sọ̀rọ̀ débi agbègbè yẹn pé àwọn Fúlàní wọ́n ti gba gbogbo agbègbè Alábàtà ìtàn, wọ́n ti pọ̀ débi wípé Fúlàní wọ́n ti ń sọ àwọn orúkọ ọmọ wọn ló kọ Yorùbá. Ó kọ Yorùbá tó jẹ́ wípé ó ní ìtumọ̀. Mi ò rántí orúkọ tí wọ́n sọ fún mi, ṣùgbọ́n bí kéèyàn sọ kí onílé fúnyàn ní ilé, kéèyàn wá yálé lẹ́yìn ọwọ́ onílé, kéèyàn wá sọ orúkọ ọmọ téèyàn gbé sínú ilé yẹn ní mo kóre ilé yìí, mo kó ire inú ilé yìí. Ẹ mọ̀ pé onílé á máa wò pé kí ni ìtumọ̀ orúkọ tó sọ, bí àwọn nǹkan bá yẹn ni. Ṣùgbọ́n lọ́jọ́ Sátidé àbámẹ́ta yìí, àwọn alálẹ̀ jà. Ṣàngó Olúkòso àjàrà àná. Àrá sán nínú oko tí wọ́n ti ń fi àwọn màálù wọn jẹko. Òjò tó rọ̀ ní Sátọ̀dé yẹn, àrá tó sán ó sì gbẹ̀mí
lẹ́nu àwọn màálù 32. Màálù ńlá fún àwòrán tẹ́ ń rí, àwòrán màálù tó kú gangan l'Ábẹ́òkúta leléyìí o. Ṣé ẹ rí àwọn màálù yẹn bó ṣe tóbi tó? Ṣé ẹ rí bó ṣe tóbi tó? Àwọn àwòrán ẹ gangan ni. Ká wá dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ yìí tí wọ́n ti ń jà fún ilẹ̀ Yorùbá. Ṣé ẹ rí tó bá jẹ́ wípé a ti pahùn pọ̀, tá a ti ń pe àwọn alálẹ̀ ilẹ̀ yìí pé a léèyàn o, àwa tá a fẹ́ sọ̀rọ̀ níṣẹ́ ló ń fọwọ́ òfin gbé wa o. Sunday Igboho nìyẹn o. Wọ́n sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ Fúlàní, wọ́n fọwọ́ òfin gbé wọn o. Nísìnyí àwọn alálẹ̀ wa dìde, wọ́n wá ń jà fún ọmọ ilẹ̀ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé kì í ṣègbà àkọ́kọ́ rèé? Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ondo tí àrá sán pa àwọn màálù. Nígbà tí àwọn ọlọ́pàá débẹ̀ tí wọ́n ṣiṣẹ́ ìwádìí náà, nítorí pé ọ̀rọ̀ ìdọ́dọ̀ àwọn ọlọ́pàá, wọ́n ṣiṣẹ́ ìwádìí, wọ́n béèrè lọ́wọ́ àwọn Fúlàní yẹn wípé ṣé wọ́n fura sí èèyàn kankan, ṣé wọ́n fura sí àgbẹ̀ kankan, bóyá fún wọn májèlé ni. Wọ́n náà ò fura sí èèyàn kankan. Wọ́n ní ìrí táwọn sì ń rí kì í ṣe rí májèlé. Ìrí táwọn rí kì í ṣe rí pé bóyá màálù yìí, àwọn màálù yìí wọ́n jẹ koríko tí ò jẹ́ kí wọ́n jẹ. Màálù 32 kò lè jẹ koríko tí ò jẹ́ kó jẹ lẹ́ẹ̀kan náà. Wọ́n ní òjò tó rọ̀ lọ́jọ́ Sátọ̀dé yẹn, àrá kan tó sán. Àrá mélòó ló sì sán ní ọjọ́ Sátọ̀dé yẹn náà? Kì í ṣàrá kan tó rinlẹ̀. Ṣùgbọ́n bí Ṣàngó Olúkòso Àyàrá Aná bó bá ń jà, ta tó pé ta ló tó sọ pé Ṣàngó wọlẹ̀? Kò sẹ́ni jẹ́ wíbẹ̀. Ẹ wá rí wípé lóní wẹ́rẹ́wẹ́rẹ́ yìí táwọn alálẹ̀ ti dìde fún wa nílẹ̀ Yorùbá. Ó dá mi lójú wípé àwọn Fúlàní darandaran wọ́n á sòwé agbéjẹ wọn mọ́wọ́. Nítorí ẹ̀ la ṣe ń sọ wípé kí gbogbo wa ká wà nínú ìṣọ̀kan. Tá a bá wà nínú ìṣọ̀kan, gẹ́gẹ́ bí àwọn tó ń ṣẹ̀sìn Kìrìsìtẹ́nì, àwọn tó ń ṣẹ̀sìn Mùsùlùmí, tí wọ́n bá máa kóra wọn jọ gbàdúrà, wọ́n á sọ pé wọ́n gbọ́dọ̀ wà nínú ìṣọ̀kan gbàdúrà. Tí wọ́n bá wà nínú ìṣọ̀kan gbàdúrà, ìgbà yẹn náà làdúrà wọn máa gbà. Táwa náà bá wà nínú ìṣọ̀kan fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Àwọn alálẹ̀ wọ́n ń gbọ́. Àwọn alálẹ̀ sì rèé, kò sí ká lọ kábọ̀ nú ọ̀rọ̀ wọn. Iṣẹ́ tá a bá ti rán ẹ̀kọ́ wọn, ó ní kọ́ wọ́n ń jẹ o. Wọ́n mọ ìyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá. Wọ́n mọ ohun tá a fẹ́ nílẹ̀ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé wọ́n lè yanjú ẹ̀ fún wa? Ṣé ẹ mọ̀ pé àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n lè gba gbogbo nǹkan tá a fẹ́ fún wa láàárín ìṣẹ́jú péréte? Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń rí wa wípé ẹnu wa ò kò, nígbà tí wọ́n bá ń rí wípé a lè fọwọ́sowọ́pọ̀, nítorí tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ nísìnyí, tá a jó lọ, tá a bá máa wẹ̀yìn, a ti rí àwọn kan tí ó ti ya kúrò lẹ́yìn wa. Ilẹ̀ Yorùbá yìí, ilẹ̀ tó ní àṣà àti ìṣe ni. Àwọn gbarúmọlẹ̀ ilẹ̀ yìí wọn ò sì sùn. Èmi mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn èèwọ̀ tá a mọ̀ ń jẹ, òun ló fà á táwọn rúmọlẹ̀ àwọn onílẹ̀ yìí tí wọ́n fi sá fún wa. Kí ló dé tó jẹ́ pé tó bá ń pe Jésù ní ìlú tí wọ́n bí Jésù sí, Jésù ọmọ dá wọn lóhùn. Tó bá ń pe Muhammadu ní ìlú tí wọ́n bí Muhammadu sí, ẹ lọ wo ilẹ̀ Mẹ́kà, Muhammadu ọmọ dá wọn lóhùn. Àwọn tó jẹ́ ti tọ̀dọ̀ tiwa náà, bàbá ń pè wọ́n, ó jẹ́ kó dá wa lóhùn. Ṣùgbọ́n báwo la ṣe ń ṣe wọ́n? Ṣé ẹ mọ bí wọ́n ṣe ń ṣe, bọ́yé ń ṣe gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú Muhammadu nílẹ̀ Mẹ́kà ṣá? Táwa tún máa sùn bítíbitì owó lọ síbẹ̀. Ẹ mọ bí wọ́n ṣe ń ṣe ní Jerusalem ṣá?
báwo lọ́lọ́run wọn ò ṣe ní dá wọn lóhùn ṣùgbọ́n ti tọ̀dọ̀ tiwa yìí náà báwo la ṣe ń gbé. Èèwọ̀ tí mo náà jẹ́ òun náà ni wípé àìsọ òtítọ́ ọ̀rọ̀, àìsójú abẹ́ ń kó, jíjẹra wa lẹ́sẹ̀, eléyìí tá a nílò láti jáwọ́ nínú rẹ̀ fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Àwọn alálẹ̀ ẹkú iṣẹ́ o, ṣe rí Fúlàní àwa la rẹ̀yìn wọn láṣẹ Èdùmàrè. Olúṣọlá Ṣọlá lórúkọ mi, Òyìnẹ̀kan lórúkọ bàbá mi, olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ó dàbọ̀.